wọ́n máa gan kádà kiri àwa yóò máa gun mọ́tò titun. so ó ní bó ṣe wá ń larúkọ ọmọ Báyọ̀wá lórí ń bẹ̀ yẹn so ó ti ń larúkọ ọmọ bàbá ẹ̀ lórí ẹ̀dẹ̀ náà ìdúrà yín. ìkíní ìkejì ìkẹta ìkẹrin ó tó bẹ́ẹ̀. Bíọ́lá ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù yẹn kó fi dáwó fún un. yóò máa bàjẹ́ fún wọn ní yóò padà bàjẹ́ fún wọn ní. ó mọ̀ ẹ́ kó ní nǹkan tó bá dé ogun ara ẹ̀ ọjọ́ kìíní àná ó ti rí pé ó ti rẹ̀ dáná má jẹ́ kó gun ẹrẹ́ dànù ó fẹ́ lógo. I lost so many things. Mi ò recover from up till now. Mo ta property, mo ta ilé, mo tọ̀nà. àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà bàjẹ́ fún wọn ní. lájẹ́ yìí ti bá dúpọ̀ ìjọba tó jáde ìwé kan wípé Báyọ̀wá kan gbé yín mọ́ra yìí tó gbọ́ payé pọ̀ lọ́jọ́ tún yín kà. Gbénga Adéwùsì ló promote Bùsọ́lá Òkèǹgbà yẹn wọ́n wá jọ jẹ́ iṣẹ́ ara wọn bá ṣe gbọ́. ẹ̀rí bẹ́ẹ̀ máa ń pọ̀jù nígbà yẹn tẹ́ máa pọ̀jù tètè yín máa ní pọ̀lọ̀pọ̀ tẹ́ máa ṣe gbogbo inú wèrè sórí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí ọ̀rọ̀ Bukola Òkè tí gbogbo èèyàn mọ̀ sí ẹlẹ́yẹlé Gbénga Adéwùsì ti sọ̀rọ̀ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá àtùnú ẹni tí ó jẹ́ promoter fún Bukola ẹlẹ́yẹlé nígbà náà wọ́n mà ti sọ̀rọ̀ torí láìpẹ́ yìí wọ́n náà nìyẹn ẹlẹ́yẹlé jáde lọ sọ wípé ẹ̀tọ́ òun wà lọ́wọ́ bàbá àtùnú ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Gbénga Adéwùsì òun náà ni ó jẹ́ promoter ẹ̀ nígbà náà òní nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti sọ wípé ó ní kí òun lọ ṣe orin jáde nígbà náà ó ní ìrìn tó jẹ́ Gbénga Adéwùsì yẹn ní 2003 òní nígbà yìí làwọn sì ti mọ́ra òní Gbénga Adéwùsì ó lòun púpọ̀ jù láti fi ṣe àwọn orin pé bí ìgbà tó bá tẹ òun múlẹ̀ láti gòkè ní bẹ́ẹ̀ ò bá gbàgbé nígbà tó di 2023 tí àwọn èèyàn ń pariwo nípa ti Mohbad ó náà ní Bukola ẹlẹ́yẹlé jáde nígbà náà lẹ́yìn káwọn èèyàn gbọ̀rọ̀ ń ro pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ti Mohbad kó má jẹ́ ti Mohbad nìkan o pé n tó ń sùn lábẹ́ aṣọ òkèrè ó pariwo nígbà náà nípa Gbénga Adéwùsì pé ọ̀tẹ̀ tí òun múlẹ̀ pé ó ń fi gbogbo ṣé tóun ṣe nígbà náà ó fi pawọ́ ní bẹ́ẹ̀ òun ò sì rí nǹkan kan bẹ̀ ó wá tó lẹ̀ láfọ náà sẹ̀ wípé òun ò gba òkè bàbá àtùnú ìyẹn Gbénga Adéwùsì kó bóun sùn ó sì fọwọ́ tọ́lẹ̀ fọlọ́run ọba sì rí wípé ìbálòpọ̀ ò sí láàrin àwọn ṣùgbọ́n sáà wo àwọn èèyàn ti wá jáde gbàyàgbàyà lórí ọ̀rọ̀ ọ̀hún nítorí pé Bukola Òkè tí gbogbo èèyàn sì mọ̀ sí ẹlẹ́yẹlé ó tún padà jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí ó ti ń ṣe live show pẹ̀lú àwọn olólùfẹ́ tó ti bú sẹ́kù gbaragada tí wọ́n ní kí ló ń pa lẹ́kùn yẹn nígbà tí Bíọ́lá lọ sọ́dọ̀ ẹ̀ ó ní òun ò lówó lọ́wọ́ mọ́ wípé tó òun jẹ lòun sì ń wà òun ò rówó jẹun bẹ́ẹ̀ sì ni òun ò rówó tọ́jú ọmọ òun nílé ìwé níbi tó ti sọ̀rọ̀ wípé ó dàbí ẹni pé Gbénga Adéwùsì ti lògo òun ni o wà ní ẹ̀tọ́ tó yẹ kó òun gbà Gbénga Adéwùsì ọmọ fóun níbi tí ọba Síónì ti sọ̀rọ̀ sí nígbà náà wọ́n fi fọ́nrán òun hàn wá tó ti fi Bukola Òkè ṣẹlẹ́yà àti níbi tí Bukky jèsè ló ti sọ pé láti òní lọ o kí Abíọ́lá Adébáyọ̀ kó má gbórí rẹ̀rẹ̀dẹ̀ báyìí wá sórí íńtánẹ́ẹ̀tì mọ́ ewu ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ níbi tí wọ́n ti sọ̀rọ̀ sí Bukola Òkè yìí ṣùgbọ́n sáà wọ Gbénga Adéwùsì ó ti dé sí ọ̀rọ̀ padà fún un bó tilẹ̀ jẹ́ sí pé ó sọ̀rọ̀ òun bí èkóró ni ẹ̀já gbọ́n ti Gbénga Adéwùsì wí ẹ̀já gbọ́n ti ọba Síónì sọ nígbà náà káwá gbọ́ ohun tí Bukky jèsè fi dá padà fún un ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ bàjẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn gbọ́ wa tẹ́ sí ń wò wá lọ́wọ́ tẹ subscribe button síbẹ̀ ẹ wá mú gbàgbé láti ti àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ní tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ bá wa dọ́rẹ̀ẹ́ kí wa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ̀já ṣe àìtò ọ̀hún ẹ̀já pè kálẹ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún o ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. gbogbo yín nìsín ẹ̀ ń sáré ògo lójú ọ̀nà pé ẹ̀ ń sáré ògo ẹ̀dínsògo nù báyìí ẹ̀ wá ń pariwo tá ń kó báyìí. àbí àti Bísọ́lá Òkè ẹ̀ wá àwọn tó máa donate owó fún yín tẹ́ bá fẹ́ wá tó máa donate owó fún yín kò dìgbà tẹ́ bá lọ ń blackmail èèyàn náà. Báyọ̀wá lu àǹtí ẹlẹ́yẹlé ní jìbìtì of everything ni o. But àǹtí ẹlẹ́yẹlé o tẹ́ bá lè farabalẹ̀ gbọ́rọ̀ mi ayé yẹn á dáa gan o torí èmi ò tiẹ̀ mọ̀ pé jẹ́ nǹkan gospel song àǹtí ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ àforí àfẹ́ kan máa bá ẹ lọ wàláhì ìmọ̀ pé jẹ́ nǹkan gospel song. Bàbá àtùnú rẹ o ẹ bá mi pè é o tún ti dé o ẹ bá mi wọ jáde ètò ti bẹ̀rẹ̀ èrè Báyọ̀wá Entertainment Nigeria International. Bàbá ní bàbá sọ̀rọ̀ ẹ̀ ní wèrè lórí ọ̀tá wa ti kàn jàngbọ̀n yóò padà bàjẹ́ fún wọn ni yóò padà bàjẹ́ fún wọn ni àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà bàjẹ́ fún wọn ni báwa bá ń wa mọ́tò titun ọ̀tá yóò máa gọ̀kadà kiri yóò máa bàjẹ́ fún wọn ní yóò padà bàjẹ́ fún wọn ní wọ́n máa gan kádà kiri
àwa yóò máa gun mọ́tò titun. Wọ́n máa gan kádà kiri, àwa yóò máa wọ mọ́tò titun. Àwọn tó ń bá wa jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ni. You better repent today. You still have the opportunity. Change your ways of life and live life well. Live life well. Àwa yóò máa ṣoríire, àwa yóò máa rí gbéga, àwa yóò máa tẹ̀síwájú, àwa yóò máa kọ́lé mọ́lé, àwọn yóò máa yálé gbé, àwa yóò máa kọ́lé mọ́lé, ọ̀tá yóò máa yálé gbé, àwa yóò máa ra mọ́tò bọ̀bìnà, àwa yóò máa gun mọ́tò titun, ọ̀tá yóò máa gọ̀kadà kiri. àǹtí Tọ́pẹ́ àǹtí Ẹlẹ́yẹlé good afternoon gbogbo ẹ̀yin fáǹsì mi good afternoon. Mo fẹ́ bá àǹtí Ẹlẹ́yẹlé sọ̀rọ̀ ni. Àǹtí Ẹlẹ́yẹlé ń wọ́n bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ kí ló wá ṣe yín tẹ́ ẹ wà lọ mọ́ ìjìnlẹ̀ ìfẹ́ ẹ wà lọ mọ́ ìfẹ́ mo ní sí ọ ó máa yàtọ̀ ìjìnlẹ̀ ìfẹ́ ó máa yàtọ̀. Ẹ mọ̀ pé ìlà kan bí bàbá Bayowa ń gbà yẹn ni kò séyàn kankan tó lè máa rìn yín kí ló wá dé tí wọ́n fẹ́ máa tó àṣírí yín nísìnyí àkókò táwa ń sọ̀rọ̀ Mohbad ṣé ìyá wòrìṣà ẹ pé mi ò fẹ́ bínú sórí yóò dàrú abẹ́wò lórí burúkú náà ẹ tiẹ̀ lójú tì ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹnu yín kí lẹ̀ ń jà fún ẹ̀ ń jà fún kíni YouTube ẹ̀yin lẹ́sẹ̀ YouTube ní ẹ̀ ń jà fún YouTube àkáǹtì ẹ mọ̀ pé èèyàn tó ń promote yín ojú ọ̀nà pé ó fẹ́ jẹun náà ló fi open YouTube ojú ọ̀nà pé ó fẹ́ jẹun ló fi open àwọn àkáǹtì yẹn kó náà lè máa rí owó tiẹ̀ ń bẹ̀ ni o wàá ṣiṣẹ́ fún mọ́ o wá ní kó fún ẹ lákàǹtì yẹn kí wọ́n lè máa gbowó irọ́ ó gọ̀ ó yẹ kó lọ gbà náà gbogbo yín nìsín ẹ̀ ń sáré ògo lójú ọ̀nà pé ẹ̀ ń sáré ògo ẹ̀dísògo nù báyìí ẹ̀ wá ń pariwo tá ń kó báyìí mo fẹ́ di star ni o mo fẹ́ kọ́mọ́ mi ni o ó yá máa gbé mi jáde ni o ẹ wá ń sáré ògo tẹ wá ń torí ẹ̀ sáré náà nìsín lójú ọ̀nà ẹ̀ tí wá sògùn ọ̀hún nù ẹ̀ wá ń pariwo tá ń rán yín iṣẹ́ wàláhì mi ò tiẹ̀ mọ́ pàtí yẹn ṣì yẹn exist ṣá Ọlọ́run má ṣe yín lólógun àná. àǹtí Ẹlẹ́yẹlé wàláhì mi mọ́ pẹ́ ṣì yẹn exist o yìí mọ́ pẹ́ ṣe ń kọrin gospel àfẹnujọ́ mẹ́ta ìdí mi kọrin tẹ wá ábọ̀ wọnú ṣọ́ọ̀ṣì kiri lọ́tún lósì tẹ́ ń kọrin ẹ̀yin ológo Ọlọ́run má ṣe yín lólógun àná. I lost so many things. Mo recover from up till now. Mo ta property, mo ta ilé, mo tọ̀nà. Mi ò tí recover ẹ̀. I'm just advising you. Tó bá pé èmi rí wòlíì tàbí ènìyàn tó ta mí lólobó ń gbà yẹn pé oore tó fẹ́ gbà yóò rí ẹ̀dẹ́ ni. Mo rántí the first day he called after Tribusu Gbenga Adeboye. Bàtà ṣe Tribusu Gbenga Adeboye tán. Kò pẹ́ síra wọn púpọ̀. Mo ń ṣe ìgbélé lọ́wọ́ ní ìràwọ̀ ògo Jésù chọ́ọ̀chì Ṣẹ́gun Akín pẹ̀lú Glorious torí mo lọ ṣe ìyáza kan bẹ̀ náà ríran yẹn sí mi mo wá dísà láti ṣe ní chọ́ọ̀chì yẹn gbọ̀ngàn ibẹ̀ ni mo wà tí Bayowa ti pè mí pé kí wọ́n ṣe soundtrack Ẹlẹ́yẹlé and I told him pé olórin kan tí mo ṣe compose orin yẹn dùn gan ó bá orin ìfẹ́ lọ ó dẹ̀ ní kí n kọ́ fóun that was olómi mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi orin yẹn mo ń kọ́ continuously gbà yẹn even while tí mo wà ní church yẹn tí mo wà nígbèlé but mo ṣe compose ẹ̀ ni mo kọ́ jáde mo wá kọ orin yẹn sí orin yìí dùn o pé kí n ṣe àwọn orin míì mọ́ kí n ṣe àwọn orin oríṣiríṣi mọ́ kí n yẹ ká fi ṣe soundtrack. ẹ̀sán ń bọ̀ ṣá lórí aṣebi by now tó bá ní nǹkan báyìí ni mo ti ní nǹkan báyìí mo ti achieve nǹkan báyìí tó bá ní gbogbo empire yìí sọlá ló ní ibi tí ábọ̀ mi tàdé ìkíní ìkejì ìkẹta ìkẹrin ó tó bẹ́ẹ̀ but ìkà àwọn promoter they enslave you they make you their everlasting slave. That was what happened with Mohbad. They wanted to enslave him. It is well. I don't want to talk about Mohbad again. People have been saying that Mohbad. Yes, I love Mohbad. I have loved this from the first day. Keep resting, champ. But be resting, but don't rest in peace. Títí
tí gbogbo àwọn ìka ènìyàn tán ṣèkà fún ẹ tí tọ́lọ́ máa fi ṣayé wọn ṣàbàṣàbà tó bá ti wá rí ẹ̀yìn wọn tán ó yá wá lọ rest in peace. For now, don't rest in peace but be resting for the war. Be resting for the war. And after the war, tó wá ti ṣẹ́gun, tọ́lọ́run ti gbẹ̀san lára wọn, tó ti ṣẹ́gun, wá rest in peace. But àǹtí ẹlẹ́yẹlé o, tẹ bá lè farabalẹ̀ gbọ́rọ̀ mi, ayé yẹn á dáa gan o, torí èmi ò tiẹ̀ mọ̀ pé jẹ́ nǹkan gospel song. Àǹtí ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ, àforí àfẹ́ kan máa bá ẹ lọ, wàláhì mọ̀ pé jẹ́ nǹkan gospel song. Ẹ rí gbogbo ẹ̀yin artist yìí, ẹ máa sáré láì mọ̀ bí tẹ́ ẹ ń lọ. Ẹ máa sáré without knowing where you are going. Anyway, mo gbàdúrà fún lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí onífojú sunkún ọmọ o ò ní faragbà àwẹ̀. Ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ, àforí àtọrùn kí n bá ọ lọ, ṣé ẹ lọ́mọ ni àbí kí ló wá fàjà báyìí? Ẹ bá mi pàǹtí ẹlẹ́yẹlé wá mi báyìí. Ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ, àforí àfọrùn kí n bá ọ lọ, ìfẹ́ mo ní sí ọ ó máa yàtọ̀ ìjìnlẹ̀. Ẹ dákun kí ló fa igbe táǹtí ẹlẹ́yẹlé ń kéré kiri orí Facebook báyìí torí ọlọ́ a máa jẹkuru kó tán láyé tó máa gbọ́ owó ẹ̀ sáwò. Ọ̀rọ̀ Mohbad la ṣe ń sọ lọ́wọ́ àti ìsọtán àǹtí ẹlẹ́yẹlé tó bọ́ sí orí Facebook wọ́n tún ṣe ní pẹ́yẹpẹ́yẹ ọdún ogún mi wà lọ́wọ́ dókítà bíríkẹ́ wà jù mo fi ń ṣe yẹ̀yẹ́ o mi ò fi ń ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kàn mú kọ́yàn rẹ́rìn ni àǹtí ẹlẹ́yẹlé ọ̀rọ̀ yìí ní ìdìkì kọ̀ rẹ́rìn ni. Ẹ ṣe fídíò kan ìzídọ̀tì jẹta ẹ bú sí gbé ẹni Báyọ̀wá o ogun yín kọ́ wà lọ́wọ́ Báyọ̀wá o kíní kan kòkó bàbá aṣáṣun o ìgbà kan àwo ìgbà lórí mo ti rí èèyàn kan ti gbé mo ti rí bàbá wa Báyọ̀wá náà àwọn náà tún sáré fún yín ní kọ́mẹ́ǹtì ń bẹ̀ wípé àwọn lọ mú yín láti from nothing to something ó dẹ̀ ṣojú àwa náà ẹ̀yin náà dẹ̀ sọ nínú fídíò tẹ́tú ṣe náà nísìnyí ẹni níbi ṣọ́ọ̀ṣì tẹ wà ẹ̀ ń ṣègbélé àdúrà ibẹ̀ ni Báyọ̀wá ti pè yín. À ń bí yín léèrè ọ̀rọ̀ wọ́n bí yín léèrè wọ́n ń sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ ẹ sọ pé ẹ̀yin méje ẹ̀ bára yín sùn ta ló bí yín léèrè bóyá ẹ bára yín sùn wọ́n ní ọmọ ẹlẹ́fọ́ o ó ní o ẹ̀fọ́ mi ò nẹ́kú ta ló bí yín léèrè bóyá ẹ bára yín sùn. Bàbá wa Báyọ̀wá àǹtí wa kí ló ti ń porúkọ ẹ̀ ẹlẹ́yẹlé ń wó bá ọ lọ àforí àfẹ́pọ̀ máa bá ẹ lọ. Àtẹlẹ́yẹlé o ẹ jẹ́ kí orí yín pé o ẹ jẹ́ kí orí yín kó pé wàláì mi ò fẹ́ jáde lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo rí pé ẹtútù wá tún ṣe another fídíò dẹ̀ mọ̀ pé tẹ bá bẹ̀rẹ̀ lọ́dọọdọ yìí nísìnyí tá bá dáwà blọ́gà bá bá yín tó tọwọ́ bọ̀ báyìí nǹkan máa ṣẹlẹ̀ bóyá lẹ́yìn kan máa dúró nílé ọkọ mọ́ secret life tẹ́ ti gbé lẹ́fẹ́ fi bẹ́fẹ́ kọ̀fẹ́ fi kọ́ bá lé ọkọ yìí ní báyìí náà abẹ́ ti gbàgbé ni ẹ̀yin lójúlówó bàbá ń gbà yẹn mọye soundtrack tí Báyọ̀wá ṣe fún yín gbà yẹn ni mi ò sí nínú ẹgbẹ́ ọmọ kan ló ẹ fún ẹ ní o kọ́ máa rìn pé mọye soundtrack tí Báyọ̀wá tó ṣe ń gbà yẹn ni bọ́bá bá ṣe fíìmù eléyìí ìwọ ló bá kọ níbẹ̀ bọ́bá bá ṣe kíní ìpolówó eléyìí ìwọ ló bá kọ níbẹ̀ ó mọ̀ ẹ́ pé ní nǹkan tó bá dé ogun ara ẹ ọjọ́ kìíní àná ó ti rí pé ó ti rẹ̀ dáná má jẹ́ kó go ẹrẹ́ dànù ó fẹ́ lógo àbí wọ́n ti lù ẹ́ wọ́n ti gbé ẹlẹ́ni sọ wá ń pariwo bọ̀ má parọ́ o irọ́ tó wá ń pa ẹ fẹ́ máa bẹ́ mi nù o ní ó talẹ̀ ilẹ̀ mélòó lóní lolú wá ní ó talẹ̀ gbogbo gbà yẹn gan ọjọ́ tí kakí ló ṣe ẹ̀ nà ó Báyọ̀wá ló ra mọ́tò fún ẹ nà ó connection Báyọ̀wá náà ló fi ń jẹ́ nǹkan tó ń jẹ́ yẹn so má fi ọ̀rọ̀ Mohbad má tún fi gbé kéèsì tiẹ̀ jáde kéèsì tiẹ̀ ọ̀tọ̀ ni tábà bẹ̀rẹ̀ analysis sí kéèsì tiẹ̀ ọ̀tọ̀ ní adopted child bàbá Báyọ̀wá ni mo kù yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìmọ̀ pé tí wá ẹ tún máa padà dàrú nísìnyí ó wá sọ pé ìwọ Báyọ̀wá ìwọ kìnnìkan so bàbá mi ti di Báyọ̀wá ó ti di nǹkan tó ń pe Báyọ̀wá tó ń pe tó tún larúkọ mọ́ bàbá ẹ lórí báyìí so nǹkan tó payín pọ̀ yẹn nígbà yẹn ẹ má jẹ́ ká tún sí ẹ dákẹ́ ẹnu ẹ jẹ́jẹ́ tó bá fa gbùrù ó fa gbó tó mọ̀ pé mi àdàbà ti jáde nísìnyí mo ti jáde sọdún wọn ba àǹtí ẹlẹ́yẹlé ń wó bá ẹ lọ àforí àfọrùn máa bá ẹ lọ ìfẹ́ mo ní sí ẹ ó máa yàtọ̀ so ó ní bó jẹ́ ṣe wá ń larúkọ mọ́ Báyọ̀wá lórí ibẹ̀ yẹn so ó ti ń larúkọ mọ́ bàbá ẹ lórí ẹ̀dẹ̀ náà ìdúrà yín ọlọ́run o má jọ ṣé ara ẹ o show me love ẹ dákun ẹ show me love ẹ show love ẹ show like ẹ mẹ́kọ̀ flag program yìí torí ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ lágbára ẹ bá mi show love ẹ show like
àti Ṣọlá Alizin lágbára Ọlọ́run inú ẹ̀mí mímọ́ tó ń jò nínú ayé àti Ṣọlá Alizin inú ẹ̀mí mímọ́ yẹn ò ní kú. àǹtí yẹn ó fi iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ọjọ́ iwájú ẹ̀ ló ń rò ó kọ́ nípa ti Ọlọ́run ó fẹ́ fi jèrè ọkàn. àǹtí mi ẹlẹ́yẹlé sẹ́yìn fi kiri ẹ̀yin máa ti dìre wàláhì tàlà mi ò mọ̀ pẹ̀ ṣe ń kọrin gospel láyé yín tí bá dúpọ̀ ìṣẹ́ bá tún jáde wèrè kan wípé Báyọ̀wá kan gbé yín mọ́ra yín tó gbọ́ payín pọ̀ lọ́jọ́ tún yín kà. àbí àti Bísọ́lá ọ̀kẹ́ ẹ̀ wá àwọn tó máa donate owó fún yín tẹ́ bá fẹ́ wá àwọn tó máa donate owó fún yín kò dìgbà tẹ́ bá lọ ń blackmail èèyàn náà ẹ pé mo sọ fún yín nínú kọ́mẹ́ǹtì yẹn ẹ pẹ́ yín ní complainant ń sìn irú ẹ̀yin complainant ẹ lè complain fáwọn blogger ní sìn ẹ̀yin complainant ẹ lè padà ké wọlé o wàláhì tàlà ẹ lè padà sunkún wọlé torí ẹ̀yin lẹ pé complainant báyìí ó dà pé orú ti mú mi bíbẹ̀ jẹ́ kí n jáde orú ti mú mi bíbẹ̀ àǹtí ẹlẹ́yẹlé wo bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ ẹ jẹ́ kó rí yín ó pé máa bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ àǹtí ẹlẹ́yẹlé ẹ jẹ́ kó rí yín ó pé o bá mi ṣí kíní yẹn tiẹ̀ àbí jẹ́ ìṣílẹ̀kùn ẹ̀hẹ́n bá mi ṣílẹ̀kùn jẹ́ pọ́ńtì bá náà bẹ̀rẹ̀ ẹ̀hẹ́n àǹtí ẹlẹ́yẹlé ẹ jẹ́ kí orí kíní kí ó pé ẹ̀hẹ́n jẹ́ n bọ́ sí ibà mo dúró dé bi ọ̀gbẹ́ni don't disturb me go get out bẹ́ẹ̀ I will slap you àǹtí ẹlẹ́yẹlé go ẹ jẹ́ kí orí yín pé gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ẹ máa ń program ní TV8 ẹ̀yin lọ́wọ́ ọ̀tún bàbá wa o kò sí ètò máa ní yín gbà yẹn o but àti mi kò sọ lọ́kẹ̀ ó wá dì sí yẹn wá ń pariwo òṣì ẹ̀ ń pariwo ẹ̀jẹ̀ kẹ́tẹ́kan ẹ̀jẹ̀ ẹ̀ṣọ́ ara yín o because ẹ mọ̀ pé aláṣọ funfun lẹ́yìn méjèèjì kẹ má bàa fi àléébù ara yín tún fi dọ̀tí aláṣọ funfun ni mo ṣe ń pè yín ṣàkíyèsí ẹ stop ẹ o. kéèsì Mohbad pẹ̀lú promoter tiẹ̀ ó yàtọ̀ sí kéèsì tiyín àti Báyọ̀wá o. ṣe gbọ́ báwọn àbí ẹ̀yin èèyàn mi ò mọ̀ bí àmọ̀ ń sọ̀rọ̀ bí àmọ̀ rọ̀rọ̀ sọ náà torí kò sí mi ò mọ̀ tó ń ṣe àǹtí mi. Báyọ̀wá lu àǹtí ẹlẹ́yẹlé ní jìbìtì of everything ni o. Báyọ̀wá ló wọ́n ní jìbìtì ó ṣú ọ̀ṣà Báyọ̀wá ló wọ́n ní jìbìtì kò sí nǹkan tí ẹlẹ́yẹlé ní tí Báyọ̀wá fẹ́ lù ní jìbìtì lára ẹ̀ take it or you leave it. Bísọ́lá Òkè ò ní nǹkan kan tí Báyọ̀wá fẹ́ jẹ lára ẹ̀ ohun tí Báyọ̀wá fẹ́ jẹ lára Bísọ́lá Òkè òun ní ògo ẹ̀ Báyọ̀wá dẹ̀ ti jẹ́ nìyẹn àdìgbà tí Báyọ̀wá ti fi Bísọ́lá Òkè sílẹ̀ ṣe é gbọ́n mọ́ ni ó ti ògo ti tán Olúwa Bísọ́lá Òkè ó jẹ́ lọ máa gbàdúrà kó o lè tàn padà. Bùsọ́lá Òkè ariwo wèrè tó ń pa ìkọ́ ló kù ariwo tó yẹ kó lọ máa pani lórí òkè kó lọ máa bọ́ lọ́rùn sọ̀rọ̀ Olúwa ògo ti sọnù lára mi bá ń dógò mi padà ó lọ gbàdúrà yẹ wèrè ọlọ́mọ ṣe wèrè ó ń pariwo property wèrè ó ń pariwo kíní ó ń pariwo YouTube jẹ́ wọ́n ní bọ́ ìwọ ni bá Báyọ̀wá sí YouTube ìgbà tó ti wà lọ́dà Báyọ̀wá ó lè forúkọ ẹ̀ sí YouTube 100 kó máa fi pawó ní ọ̀dà orin tó ń ṣe fún ẹ kówó tiẹ̀ náà lè máa jáde ó mọ̀ kọ́tà pé promoter ni àwa náà èmi náà mo ní kankan mi ò lè ẹ̀ndí àwọn promoter ni ìgbà tí Báyọ̀wá sì wà ní number 16 of Bukola street ni mo ti mọ̀ tí Báyọ̀wá sì wà ní number 16 of Bukola street ní Ìdúmọ̀tà ni mo ti mọ̀ Báyọ̀wá èmi lẹ́ni àkọ́kọ́ tí mo fẹ́ kọrin àríyá orin àyà ká máa fàáyà sínú orin èmi lẹ́ni àkọ́kọ́ kàǹtà Tinúkẹ́ tó ṣe Ọlọ́run ló ní bí ọ̀nà yẹn òkè ìṣọ̀nà tèmi wọ́n fẹ́ ẹni náà mi pa nígbà tí mo dé lọ́jọ́ náà lọ́hùn mo ní bí kọrin rí ẹ̀yin fáǹsì olórin kan kọrin ó ní nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológo bá rí o nítorí ògo ni àní nítorí ògo ni o nítorí ògo ni o ohun tójú ológo bá rí o láyé nítorí ògo ni. àìmọye nǹkan lójú àti Ṣọlá Alizin yẹn náà rí àti Bísọ́lá Òkè mo lè bóri ti dàrú ẹ̀dẹ̀ kínú bí mi ṣe rántí kọ́nsáàtì kan tí Báyọ̀wá ṣe ó invite yẹn wà ń bẹ̀ àti Ṣọlá Alizin wà ń bẹ̀ ṣe mọ̀ pé ẹ fi ẹbùgá àti Ṣọlá Alizin lọ́jọ́ yẹn ẹ̀ ń ṣèṣe pé ẹ̀yin lẹ mọ̀ Báyọ̀wá rí ṣé mo bẹ́ẹ̀ fídíò yẹn màá lọ gbé jáde fún yín orí fídíò yẹn lọ́hùn ẹ̀yin àtàtí Ṣọlá Alizin lẹ́kọrin ni bí Báyọ̀wá ló produce iṣẹ́ yẹn you were like dákìdá àǹtí ẹ̀ ń ṣe níbẹ̀ ṣẹ̀bẹ̀ ẹ̀yin lẹ mọ̀ Báyọ̀wá ẹ̀yin lẹ mọ̀ Báyọ̀wá now ẹ̀yin dà lẹ́nìí ẹwà ti Ṣọlá Alizin yẹn ẹ wo lẹ́nìí òun kọrin tiẹ̀ fún ìgbélékè orúkọ Olúwa ni ẹ̀yin kọrin ti yín fáfí ayé ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ máa ń pọ̀jù nígbà yẹn ni tẹ́ máa pọ̀jù tètè yín máa ní pọ̀lọ̀pọ̀ tẹ́ máa ṣe gbogbo inú wèrè sórí. Báyọ̀wá ó lọ mú ẹlẹ́yẹlé láti fi pawó ni iṣẹ́ Báyọ̀wá ni kó pawó tẹ́ bá lọ wò ń gbà kan iṣẹ́ Báyọ̀wá ni kó dájà lẹ́ láàrin àwọn olórin bí kó dájà lẹ́ láàrin Kollington àti Barrister
èèyàn kúkúrú bìlì sí ṣé ẹ fẹ́ gbọ́ àwa náà ti wà nídìí géèmù yìí ó ti pẹ́ gan iṣẹ́ Báyọ̀wá ni kó promote kó produce kó jáwó Báyọ̀wá lọ mú Bísọ́lá Ọ̀kẹ́ from nowhere ni ó dẹ̀ sọ́dì nǹkan tó sọ́dì Báyọ̀wá lọ mú Bísọ́lá Ọ̀kẹ́ nítorí ẹ̀bùn tó rí lára Bísọ́lá Ọ̀kẹ́ ó dẹ̀ ń fi owó mẹ́ǹtẹ́ẹ̀nì ẹ̀bùn yẹn kó ba lè máa já owó fóun lára nǹkan tó ṣe òun ní YouTube tí Bísọ́lá Ọ̀kẹ́ ní ìsìn tó pariwo pé YouTube account òun wọ́n ń gbowó ń bẹ̀ òun lẹ́ẹ̀kan máa fún lówó ìwọ́lẹ̀ ẹ̀kan máa fún torí wọ́n lò sí ọ̀dẹ̀ olè olójú kòkòrò olè tífù gold digger bloody gold digger. ẹ mọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn yín nígbà yẹn nígbà tí Báyọ̀wá rí yín Ọlọ́run wá padà lẹ́yìn yín nìṣẹ́ wá ń pariwo lẹ́yìn kẹ lọ pé Ọlọ́run tó padà lẹ́yìn yín ẹ wá ń pariwo Báyọ̀wá kọ́ bàbá àtùnú ni ó mọ iye ọdún tí bàbá àtùnú náà fi pariwo lórí Facebook ni Facebook kò ti jáde nígbà yẹn every Sunday Báyọ̀wá half hour bàbá àtùnú rẹ o ẹ bá mi pè ó tún ti dé o ẹ bá mi wọ jáde ètò ti bẹ̀rẹ̀ èrè Báyọ̀wá Entertainment Nigeria International bàbá ní bàbá sọ rẹ̀ ní wèrè lórí ó bẹ́ mọ̀ lábàtà oyè àdásí omi ló pọ́ mu kú ni ó mọye sáàmù tí Báyọ̀wá náà ń kà kẹ́yìn átìsì náà lè máa wá kó lè máa fi yín pawó ó wá ti sìn wá ń pariwo àwọn abitán wá ní ẹ̀ bára yín sùn kò jà yẹn kí ló kàn tá ló bí léèrè yẹn tá ló bí léèrè bóyá bára yín sùn kí ló kàn ti wá pẹ̀lú yẹn ẹ jọ nítorí Ọlọ́run o ẹ má dòdòrú fẹ́lẹ́ já o ọ̀rọ̀ Mohbad láti sọ lọ́wọ́ lórí social media bàbá Báyọ̀wá àti àǹtí mi ẹlẹ́yẹlé ẹ má gbé wèrè yín wá sórí ètò yìí kẹ jẹ́ kí orí yín kí ó pé ṣẹ gbọ́. Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ó ti kọrin gbà kan orin KNS ṣé gbogbo yín mọ̀ Gbénga Adéwùsì ẹ bá mọ̀ Gbénga Adéwùsì say hi Gbénga Adéwùsì ló promote Bùsọ́lá Ọ̀kẹ́ ńgbà yẹn wọ́n wá jọ jẹ́ sí ara wọn bá ṣe gbọ́ Gbénga Adéwùsì ni promoter Bùsọ́lá ìjà ṣẹlẹ̀ thank you Bayowa Films ìjà ṣẹlẹ̀ láàrin wọn all part ways Bùsọ́lá Ọ̀kẹ́ we cannot take that away from her she's a very good cherubim and seraphim musician she's a CNS ó tún máa ń kọrin gospel she's very good yeah now mo rí fídíò ẹ̀kan tó sọ pé ó ń ké ẹ bá mi tàgẹ̀ Bùsọ́lá Ọ̀kẹ́ enough of your emotional blackmail. Bùsọ́lá Ọ̀kẹ́, you are blackmailing the public emotionally. And we are not going to allow that. Ẹ lọ wá ṣẹṣẹ. Bíọ́lá Adébáyọ̀, next time, tó bá gbé out. I'm not talking about other people now. Either musician or eléré. Just go long. Bíọ́lá, lọ sí WhatsApp group. Ibẹ̀ ni kó bá gbé wọn sí. Kẹjọ máa dáwó fún wọn. Bíọ́lá, ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù yẹn kó fi dáwó fún wọn. Ọlọ́gbọ́n ṣe bá ti ṣe musẹ́musẹ́ bí eku bẹ́ẹ̀ yẹn. Àwọn àgàtà máa dánwò lẹ́yìn. Àwọn ṣe ẹ̀yà ìyẹn Bíọ́lá nìyẹn o. Ẹ̀yà Bùsọ́lá Ọ̀kẹ́. You are blackmailing the Nigerians emotionally just because you know Nigerians they are emotional in nature. Ẹ bá mi tag Bíọ́lá Adébáyọ̀. I saw one of her videos. Ó wá ń sunkún Bùsọ́lá Ọ̀kẹ́. Ẹ bá mi tag ẹ̀ tó bá síbi tó ṣẹ̀kẹ́ dídí bí àkàrà oṣù. Ẹlẹ́kẹ̀rẹ́ gold. I don't want to hear she's going through a lot. Nǹkan tí mo kó ìrajù láyé nìyẹn. She's going through a lot. Many Nigerians are going through a lot. Did you see anybody coming out to cry? Stop that now. I don't like when you say she's going through a lot. I am going through a lot. All of you that are watching me, you are going through a lot. Anybody that is in this world that is not going through a lot, show them a stone. They are not human beings. Is it because we come online and smile? Everybody is going through a lot. Stop your shenanigans. Spare me your fuckeries. This is how they come online to exploit you, to take from you. And you know she. They will come down with their crocodile tears. You will say that they are going through a lot. Is she blind? Is she handicapped? Even the handicapped, they are making. If she's don't worry about baby, come on, she said me now. She's not blind. Don't know what they say. What is happening to her? No, it's not for me now. You are telling me she's going through a lot. But when Nigerians don't go through a lot, that's what I learned. Everything they come online for donation, just share any. Now. I am going through a lot. Everybody watching me is going through a lot.
àádẹ́ fún yín lówó náà tán àwọn ẹlẹ́mọ̀ máa fi kọ́ ọ̀pẹ̀ síwájú wa. Now let's continue. Ẹ bá mi pé Bíọ́lá Adébáyọ̀ bọ́ síbí onídìí gbígbẹ bọ́ síbí Bíọ́lá Adébáyọ̀, let me tell you one thing now. You are deviating. Bíọ́lá Adébáyọ̀, you are deviating from your calling. Àjẹmọ̀ bí àwọn olùpẹ̀ra ẹ̀ tó láti gbà tó ti bọ́kọ̀ ẹ̀dá ló ti ṣe talk show. Ẹ bá ti bọ́kọ̀ ẹ̀dá tó yẹ lẹ́ máa ṣe talk show. Ẹ wá máa tún ṣe ìsọkọ yín ẹni talk show lẹ́ ṣe. Bíọ́lá Adébáyọ̀, come here. Bíọ́lá Adébáyọ̀, you are deviating. When you started with kí lẹ máa pè kí ni ẹ̀ náà? Kọ́ máa sọ̀rọ̀. Ẹ bá mi sọ́nà kí lẹ máa pè kí ni ẹ̀ náà? The only reason I love you is because Bora. Bíọ́lá Adébáyọ̀, respect yourself. Podcast ni mo mọ̀ pé máa ń ṣe. Ìgbà wo ni Àgbàlá Gabriel lẹ́nu sí? Ó lè. Ó kọ́lé ó ralẹ̀, ó wá bọ́ta. Ó ní kí Ògùn state governor kọ́ máa help àwọn tó fi gbowó lọ́wọ́ society. Talk to me, Benny. It's talk to me, mo sọ. Bíọ́lá Adébáyọ̀, when you started well. You were doing podcast. Ìgbà wo ló di Àgbàlá Gabriel Bíọ́lá Adébáyọ̀? Tó bá ti rí pọ́n sunkún, àbọ̀n fọkọ́lẹ̀, ọ̀dọ̀ ẹlọ́mọ̀. Bíọ́lá Adébáyọ̀, jẹ́ kí orí ẹ pé. Podcast, Bíọ́lá Adébáyọ̀, when you started podcast. Ìgbà wo ló di Àgbàlá Gabriel Bíọ́lá Adébáyọ̀? When did you turn yourself to Àgbàlá Gabriel? Tó bá ti wọ́wọ́ sí ọ̀dọ̀ ẹlọ́mọ̀. Bíọ́lá, respect yourself. We are not moving. Àwa náà, a ní problem gbogbo aládé ìṣòro. Don't bring anybody coming online. Wọ́n sọ pé Bùsọ̀lá Kéńjẹta, o ti pè wá sí péjẹ lánàá. Bíọ́lá, you are an artist. Oní tíátà yẹn, lọ bá oní tíátà kọjáwó fún. Ẹ lọ bá Wàsíù kọjáwó fún. Ẹ lọ bá Gbénga Adéwùsì kọjáwó fún. Don't come online, we are managing here. Nigerians are managing. Are you people not shameless? Bíọ́lá Adébáyọ̀, o wá gbé wá sórí internet lánàá. Ẹ blackmail wa emotionally. Ṣé ká tún ajáwó fún ni? Ṣọ́wọ́ ẹ̀gẹ́ ni, ṣọ́wọ́ Bùsọ̀lá ọ̀kẹ́ gẹ́ ni. Tómi ò bá gbé mọ́, I've said this several times. Tí omi ò bá gbé Bùsọ̀lá mọ́, àtàwọn tó kù tó rí ògbé, ẹ sọ fún ọkọ lọ ṣiṣẹ́ mi. People, Sherry, in 5 years time, nǹkan modernize lójoojúmọ́ ni. Ayé ti kúrò láyé ìgbà Noah. Ayé ti kúrò láyé ìgbà bàbá Jésè ìyá rẹ̀ ni. Ayé modernize lójoojúmọ́ ni. Abẹ́ ẹ̀kọ́ mi, if you think your line of music is not working, go on another line. Go on instead of you coming online. Bùsọ̀lá ọ̀kẹ́ tó wá sukú lójoojúmọ́, wọ́n sì lè kó kọrin, àwọn náà fún ẹ, at least àríkò ń ṣe kankan. We can encourage you from there. But you are not sick, o ní cancer, o ní kankan, o lọ́wọ́, o lẹ́sẹ̀, ojú ẹ̀ ò fọ́. Wọ́n máa gbé yín, ẹ wọ́n máa sunkún, I am going to a lot. Orí yín burú. We have no money to donate for you. Ẹ lọ wá ṣẹṣẹ. Bíọ́lá Adébáyọ̀, next time tó bá gbé out, I'm not talking about other people now. Either musician or eléré, just go lọ Bíọ́lá lọ sí WhatsApp group, ibẹ̀ ni kó bá gbé wọn sí kẹjọba dáwó fún wọn. Bíọ́lá, ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù ẹ̀ yẹn kó fi dáwó fún wọn. Ọlọ́gbọ́n ṣe bá ti ṣe musẹ́musẹ́ bí eku bẹ́ẹ̀ yẹn, àmọ́ àgàtà máa dánwò lẹ́yìn, àwọn ṣe ẹ̀yà ìyẹn Bíọ́lá nìyẹn. Ẹ̀yà, so what happened? How did we get here? Ẹ̀yin ìka. Ẹ̀yin náà lẹ́lẹ́ máa kà fún wa. Àtijọ́ tó ti ṣiṣẹ́ àrílá rẹ̀, àjọ tó ti wà lóyìnbó àrílá rẹ̀, àjọ tó ti ní ṣọ́ọ̀bù sí Nàìjíríà àrílá rẹ̀. Ẹ̀yin náà kọ́ ni ṣe máa jẹ́. 2 weeks ago lẹ́yìn ìgbà tí Ajára wá. Kúnlé àfọ́dù bí ẹ náà ṣe ń pawó ló ṣe ń pa sápò ẹ̀. Last week ló gbé ìyá Ajára náà wá. Ṣé ìnáni ká wá sí ìkùnìṣẹ́ yá wèrè ni? Ẹ̀yin ọmọ ní tíátà ẹ̀ lọ wá ṣe gidi ṣe. Ẹ lọ wá ṣe Bùsọ̀lá tó bá tún wá sórí platform tó wá ké. I will come for you big. Olómi, mo fẹ́ràn rẹ, ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi. Olúwa sì yọ́yọ́ bá mi lùlù àlùjọ, everybody go máa jó. Sọ fún ọmọ Nàìjíríà Báyọ̀wá Gbénga Adéwùsì, bàbá Ìtùnú, sọ fún gbogbo ọmọ Nàìjíríà, ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ó tó bẹ́ẹ̀. But ìka àwọn promoter, they enslave you, they make you their everlasting slave. That was what happened with Báyọ̀wá Gbénga Adéwùsì. Don't let me talk. Ọ̀rọ̀ ń gbénú mi gan tí mo lè sọ. Àmọ́ ìwọ̀nba tí mo ti sọ mo ti ṣẹ̀yà mi. My mother told me never to talk. Wọ́n ní ìwà catch cruise. I saw your message, I copied it. Mo copy yẹ torí ọjọ́ iwájú. Several times wọ́n ti mú ìwé wá. Ìwé ẹjọ́ pé kájọ pàdé ní court lẹ́ni intellectual property ni. You will not receive it. At the time, you didn't even have any address. Sọ fún ọmọ Nàìjíríà Báyọ̀wá Gbénga Adéwùsì, bàbá Ìtùnú, sọ fún gbogbo ọmọ Nàìjíríà níbi tó ti fún mi gratitude mi. Owó tó ń pa lórí YouTube. Ibi tó ti kówó ẹ̀ fún mi. 2007 mo ti kúrò Báyọ̀wá Films. After tí mo ṣàṣeyọrí tán. In 2014, mo wá. Why you were saying that? When I told you that, pé ká ṣe orin ní ìjáde, people keep saying that, pé you àti Báyọ̀wá, you are good together, pé kíni kan, o máa yẹn mọ̀ bọ́yẹn promoted, and I came to you. I even brought people to beg you, tó bá nìkan tó bá tó ń bí ẹnu lórí ọ̀rọ̀ mi.
ṣé kí n máa dárúkọ gbogbo àwọn èèyàn jàǹkàjàǹkàjàǹkà tó wá bẹ̀ ṣá ṣé kí n máa dárúkọ àwọn èèyàn kan jàǹkàjàǹkàjàǹkà. tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn gbọ́ wa tẹ̀sí wò wá náà wá tẹ subscribe button síbẹ̀ ẹ wá má gbàgbé láti jago pélébé tí ń bẹ̀lẹ́bẹ̀ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lọ́gùn òun lẹ ti rí yìí ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já pín kálẹ̀ ẹ̀já pín sórí social media gbogbo ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já pín sórí àwọn group kí ó lè mọ̀ bí kinní ọ̀hún ti ṣe ń lọ sí a ó máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ ni o gbogbo kan ò ní ṣe wá kò ní ṣe yín ire o ire kàbìtì ire o ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já subscribe síbẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.